sọ nínú fídíò tó kọjá wípé ohun tí ó kàn tí a ó tún máa sọ̀rọ̀ lé lórí tàbí gbé yẹ̀wò nínú fídíò míì tó ń bọ̀ lọ́nà náà ni èyí tí a pè ní oyún níní àti ìtọ́jú aláboyún nílẹ̀ Yorùbá. Fún àwa tá a bá ń bá mi bọ̀, tá ń tẹ̀lé mi bọ̀ wá látẹ̀yìnwá nínú fídíò tí a pè àkọlé rẹ̀ ní àṣà ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá apá kẹta ni a ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ayẹyẹ ìgbéyàwó, bákan náà àṣà ìbálé gbígbà ní ilẹ̀ Yorùbá. A tún ti wá dé náà nù. Ohun tí a ó yẹ̀wò lónìí gẹ́gẹ́ bí a ti sọ sí wọn ní ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ náà ni iyì ọmọ ènìyàn. Ó ní èyí tí a pè ní oyún níní àti ìtọ́jú aláboyún ní ilẹ̀ Yorùbá. Ohun tí a sọ níbẹ̀ ni wípé lára ìdí pàtàkì tí ó mú kí ìran Yorùbá kí wọ́n máa ṣe ìgbéyàwó ó ní nítorí ọmọ bíbí. Nítorí ọmọ bíbí ó jẹ́ ọ̀kan pàtàkì lára ìdí tí Yorùbá fi ń ṣe ìgbéyàwó. Bóyá nítorí iṣẹ́ àgbẹ̀ tí wọ́n yàn láàyò kí wọ́n bá lè rọ́mọ tó pọ̀ ṣiṣẹ́ oko ni èyí fi rí bẹ́ẹ̀ ni a ò lè sọ. Ṣùgbọ́n tó dájú ni wípé ìdí pàtàkì tí wọ́n fi ń ṣe ìgbéyàwó, ọmọ bíbí ó kó ipa pàtàkì níbẹ̀. Ní gẹ́rẹ́ tí wọ́n bá sì ti ṣègbéyàwó tán ni wọ́n ó máa gbàdúrà pé kí ìyàwó kó fi inú ṣoyún kí ó fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n. Ìgbéyàwó tí kò bá ní ọmọ nínú, Yorùbá gbàgbọ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ tàbí àjọṣepọ̀ bẹ́ẹ̀ pé ó forí ṣánpọ́n ni. Kí ọba mi Èdùà kó má fi èyí ṣe àdánwò ẹnì kọ̀ọ̀kan wa. Àmín àṣẹ Èdùmàrè. Ní gẹ́rẹ́ tí ìyàwó bá ti wá wọlé, tí ó ti fi inú ṣoyún, tí ó fi ẹ̀yìn gbọ́mọ pọ̀n, ìdùnnú àti ohun ayọ̀ ńlá ni ó jẹ́ fún àwọn ìdílé méjèèjì, ìyún ìdílé ọkọ àti ìdílé ìyàwó. Yorùbá sì gbàgbọ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ pé Ọlọ́run bá mi aṣẹ̀dá ó lọ́wọ́ sí i ni. Ohun tí ó kù ni pé kí wọ́n máa ṣètò bí ìyàwó bí yóò ṣe ru oyún náà láyọ̀ tí yóò fi sọ̀ láyọ̀. Ṣùgbọ́n kí a tó lọ nípa báwo ni a ṣe ń tọ́jú oyún ní ilẹ̀ Yorùbá, kí a tó dórí ìgbẹ̀bí àti ìsọmọlórúkọ, àwọn oríṣiríṣi nǹkan tàbí ọ̀kan òjọ̀kan ìdí pàtàkì ni ó máa ń fà á tí obìnrin kì í fi lè rí oyún ṣe tàbí tí kì í fi lè lóyún ní gẹ́rẹ́ tí ó bá ṣe ìyàwó tán. Ohun àkọ́kọ́ gẹ́gẹ́ bí Yorùbá ti gbàgbọ́, mo rò pé bẹ́ẹ̀ náà ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì ni wọ́n gbàgbọ́. Wọ́n gbàgbọ́ wípé bí nǹkan oṣù obìnrin tí kò bá dúró re tó ń ṣe ségesège, èyí lè fa àkóbá fún irú obìnrin bẹ́ẹ̀ láti lè ní oyún nígbà tí ó bá délé ọkọ. Ohun mìíràn tún ni bí àrùn ẹ̀dá bá ń yọ obìnrin lẹ́nu tàbí irú obìnrin bẹ́ẹ̀ lẹ́nu. Obìnrin tí àrùn ẹ̀dá bá ń yọ lẹ́nu, ó máa ń ṣòro fún irú obìnrin bẹ́ẹ̀ bákan náà láti lè ní oyún, ìyún nígbà tí ó bá délé ọkọ. Ohun mìíràn tún ni pé bí oṣù bá ń bàjẹ́ lára obìnrin, èyí máa ń ṣe àkóbá púpọ̀ fún obìnrin láti lè lóyún nígbà tó bá délé ọkọ. Lóde òní bákan náà, láyé òde òní, lára ohun tí ó ń ṣe àkóbá fún obìnrin láti lóyún nílé ọkọ, òun ni tí ó bá ti kópa nínú oyún ṣíṣẹ́ tàbí tí ó ti ṣẹ́yún bí ìgbà ìmọye kí ó tó di pé ó ṣe ìgbéyàwó. Bóyá nígbà tí ilé ọmọ rẹ̀ tí ó bá ti ní egbò tàbí tí ilé ọmọ rẹ̀ bá ti bàjẹ́, èyí á máa ṣe àkóbá fún obìnrin láti ní oyún nígbà tí ó bá dé ilé ọkọ. Ohun mìíràn tún ni kíkó àrùn ìbálòpọ̀ lóríṣiríṣi ní èyí tí a ò lè dárúkọ rẹ̀ tán. Èyí jẹ́ ọ̀kan pàtàkì lára ohun tó ń ṣe àkóbá fún obìnrin bákan náà nígbà tí ó bá délé ọkọ. Kí ni ohun tí a lè ṣe? Tí Yorùbá bọ̀ wọ́n ní kò sí ohun tó ń bàgbà nínú jẹ́ bí ifá tí ò létùtù. Ohun kan pàtàkì tí a ní láti ṣe ni kí a máa kíyèsára, kí a sì kó ara wa ní ìjánu pàápàá nígbà tí ìyàwó bá sì wà ní ọlọ́mọge, nígbà tó sì wà ní èwe. A gbọ́dọ̀ gbìyànjú ká rí wípé à ń kó ara wa ní ìjánu nítorí wípé àṣepamọ́ ló wà, kò sí àṣegbé. Àṣegbé kan ò sí, àṣepamọ́ ló wà. Bí àlọ́ bá lọ gẹ́gẹ́ bí Yorùbá fi ṣe sọ, wọ́n rò pé àbọ̀ ń bọ̀. Wọ́n tún sọ wípé tó bá jẹ lọ lógún,
yóò padà jẹ bọ̀ lọ́gbọ̀n. So nítorí náà àwa ìwé ìwòyí, àwa ọmọge ìwòyí, ẹ jẹ́ kí a kọ́ bí a ti ń kóra wa ní ìjánu nígbà tí a bá wà ní ọlọ́mọge, nítorí pé ohun tí a ó jẹ sùn, Yorùbá sọ pé kí a má ṣe jí i jẹ. Tí a bá kóra wa ní ìjánu pẹ̀lú ìkíyèsára, ohun gbogbo wọ̀nyí yóò fò wá kọjá, a ò sì ní ìdádúró nígbà tí a bá délé ọkọ. Mo gbàdúrà wípé Ọlọ́run ọba yóò ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ bí a ti ń gbìyànjú láti ṣe bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Níwọ̀n ìgbà tí a ti sọ nípa àwọn ohun tí ó ń dènà tàbí tí ó ń fa ìdènà kí obìnrin rí oyún ní. Ní báyìí, obìnrin ti wá lóyún. Gẹ́gẹ́ bí a ti ń ṣe lóde òní, ìmọ̀ràn tí wọ́n máa gba ìyàwó tàbí obìnrin tó bá lóyún ni wípé kí ó lọ sí ilé ìwòsàn, kí ó lọ forúkọ sílẹ̀ fún ìtọ́jú oyún ní èyí tí à ń pè ní antenatal. Bákan náà láyé àtijọ́ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ká tó ṣòòṣà láti ṣe òòṣà. Nígbà tí obìnrin bá ti lóyún, wọ́n ó ti mú irú obìnrin bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ babaláwo tàbí ká pè ní oníṣègùn, bá sì pè ní adáhunṣe. Omi ẹ̀kọ́ náà ni. Ohun tí wọ́n ṣe fún irú obìnrin bẹ́ẹ̀ ni wípé babaláwo yóò wá ẹyin ìbílẹ̀, ẹyin adìẹ ìbílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni wọ́n ó ti pèsè sí ara irú ẹyin bẹ́ẹ̀. Wọ́n wá mú obìnrin náà, wọ́n fi ẹyin yìí wọ́ láti ìsàlẹ̀, láti ẹsẹ̀ lọ sí orí rẹ̀. Wọ́n fi nù lára láti ìsàlẹ̀ lọ sí òkè. Tí wọ́n bá ti pè bẹ́ẹ̀, èyí ni à ń pè ní oyún dídè ní ilẹ̀ Yorùbá. Wọ́n á wá mú ẹyin náà, wọ́n lọ fi sí ara alapa. Mo rò pé a mọ̀ tó ń jẹ́ alapa, àwọn ilé ayé ọjọ́un tí ó jẹ́ pé yèèpẹ̀ la fi máa ń pè ní ilé alábàrá. Níbi tó bá lanu níbẹ̀, wọ́n lọ fi ẹyin yìí pamọ́ sí títí tí yóò fi tó àkókò tí wọ́n wò wípé oyún náà ti tó bí. Tí ó bá ti tó àkókò tí wọ́n wò pé oyún náà ti ń tó àsìkò tó yẹ kóbìnrin náà ó bí, wọ́n padà síbi ẹyin ìjọ́sí tí wọ́n fi sí ara ògiri àlàpà náà. Wọ́n ó mú padà níbẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àkọ́kọ́. Ṣé a rí pé ní ìbẹ̀rẹ̀ mo sọ pé wọ́n ó fi nù láti ẹsẹ̀ lọ sí orí rẹ̀ ni. Ṣùgbọ́n ní báyìí tí wọ́n fẹ́ kí obìnrin náà kí ó bí wẹ́rẹ́, wọ́n ó mú ẹyin náà, wọ́n ó fi nù láti orí wá sí ìsàlẹ̀. Àkíyèsí ni wípé nígbà tí wọ́n bá fẹ́ ṣe èyí, ìhòòhò ọmọlúàbí ni irú obìnrin bẹ́ẹ̀ yóò wà. Wọ́n máa ń de oyún mọ́ obìnrin nínú kí oyún náà kí ó yá fún ó lè bá gbó kí ó tó wọ̀. Ọ̀nà mìíràn tí à ń gbà láti ṣe èyí òun ni wípé wọ́n sọ pé kí obìnrin kí ó jókòó sí orí odó ní ìhòòhò ọmọlúàbí, odó tí a fi ń gúnyán. Tí obìnrin náà bá ti jókòó síbẹ̀, ẹyin ìbílẹ̀ náà ni wọ́n lò bákan náà. Ó ní àwọn ewé àti àwọn nǹkan kan tí wọ́n lò pẹ̀lú irú ẹyin bẹ́ẹ̀ tí wọ́n fi pèsè rẹ̀. Tí obìnrin náà bá ti jókòó sórí odó, wọ́n ó ti hú èpo ẹyin náà, wọ́n wá fún obìnrin náà pé kí ó jẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. Ó di àsìkò tí wọ́n bá fẹ́ kí obìnrin náà kí ó bí, kí wọ́n tó tún ṣe ohun ètùtù míì fún tí irú obìnrin bẹ́ẹ̀ kí ó tó tún lè bí irú ọmọ bẹ́ẹ̀. Láì jẹ́ kó yé wa wípé irú iṣẹ́ báyìí kì í ṣe babaláwo tàbí oníṣègùn kan ṣoṣo ni ó máa ń mọ̀ nípa rẹ̀. Wọ́n á máa tó méjì, mẹ́ta. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ikú ò dọ́jọ́, àrùn ò dóṣù. Láti lè má fa ìdádúró tàbí pé ìtàn tí ó lágbára ni wọ́n fi máa ń fi ìdí irú iṣẹ́ báyìí hàn ènìyàn méjì tàbí mẹ́ta. Àìbá mọ̀, a lè sọ pé kò ní rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Iṣẹ́ báyìí ni mo ṣe fún lámọrin. Ibi báyìí sì ni mo fi ohun ètùtù rẹ̀ sí, wọ́n ó fi hàn babaláwo mìíràn. Bóyá ó wá ṣẹlẹ̀ wípé babaláwo tó ṣe àbí ọ̀kan nínú àwọn babaláwo méjèèjì yìí ó jẹ́ Ọlọ́run nípè ṣáájú àkókò náà, ọ̀kan tó kù lórí òkè èèpẹ̀ yóò tún gbìyànjú, yóò ṣe kíni, yóò fi ìdí iṣẹ́ bẹ́ẹ̀ hàn ẹlòmíì, nítorí pé a kì í mọ ta ni ẹni tí ó tún kàn fún irú iṣẹ́ bẹ́ẹ̀. Bí a ti ń ṣe ìyíhùn nù. Ọ̀nà mìíràn tí a tún gbà tọ́jú oyún òun ni tí irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ bá ti lóyún. Ó ní ewé kan tí Yorùbá pè ní ewé ìjókòójẹ́. Tí wọ́n bá rí pé oyún bàjẹ́ mọ́ obìnrin lára, wọ́n á máa gbo ewé ìjókòójẹ́ fún obìnrin kí ó mu pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba títí tí obìnrin náà tí yóò fi bímọ. Kò ní sí ìdíwọ́ tàbí ìdààmú kankan fún irú obìnrin bẹ́ẹ̀. Ìyíhùn jẹ́ ọ̀kan nípa èyí tí à ń pè ní oyún dídè ní ilẹ̀ Yorùbá. Lẹ́yìn oyún dídè, ohun tí ó kàn tàbí tí Yorùbá tún máa ṣe ni oyún gbígbé pamọ́. Kí nìdí tí a fi ń ṣe èyí?
Yorùbá gbàgbọ́ wípé ohun gbogbo ni ó ní ìgbà àti àkókò. Bóyá bí àpẹẹrẹ, nílẹ̀ Yorùbá, àṣà Yorùbá ni wípé iye ọmọ tó wù kí ènìyàn ó fẹ́ bí, ìyẹn obìnrin, ní gẹ́rẹ́ tí ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tí òun náà bá ti ń ṣe abiyamọ, irú òbí bẹ́ẹ̀ ó ní láti fi òpin sí ọmọ bíbí tirẹ̀. Ìyẹn ni wípé àwọn ọmọ tiẹ̀ náà yóò bẹ̀rẹ̀ níbi tí ó fi pamọ́ sí, níbi tí ó bá dé. Bóyá nírú àkókò báyìí, irú obìnrin bẹ́ẹ̀ ó wá ṣeré gélé, láìròtẹ́lẹ̀ oyún lọ dúró sí i lára. Yorùbá gbàgbọ́ pé ó jẹ́ oyún ìtìjú, ó jẹ́ ohun ìtìjú fún obìnrin Yorùbá kí ó máa ru oyún kiri, kí ọmọ rẹ̀ náà kí ó máa ru oyún kiri, tàbí ká sọ pé kí ó máa ṣe abiyamọ, kí ọmọ rẹ̀ náà máa ṣe abiyamọ. Láti pa ìtìjú yìí mọ́, láti mú kí ìtìjú yìí má hàn sí aráyé, Yorùbá wọn a máa gbé oyún pamọ́, tó jẹ́ pé àwọn èèyàn ò ní mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ lóyún. Ó kàn ṣàdédé gbọ́ pé lámọ̀ní bímọ ni. Yorùbá fi máa ń sọ pé ọmọ la gbọ́ pé ẹ bí, a ò gbọ́ pé ẹ lóyún. Ìdí mìíràn tí Yorùbá tó fi máa ń gbé oyún pamọ́ òun ni tó bá jẹ́ pé àwọn àgbà wọ́n darú obìnrin bẹ́ẹ̀ láàmú. Mo rò pé tí mò ń sọ yé wa, àwọn ìyá mi àjẹ́, atapájorí, atẹ̀lẹ̀jọ́ kan, àtìdíjò òróòro, ọ̀gàlàǹta, àwọn obìnrin kúkú rèjérèjé tí ń lọ ń gba ọjà bá tú afàìfúnnilẹ́dì ẹ̀sìn gbòdìdì ẹni lọ́wọ́ ẹni. Tí wọ́n bá ń dàyàn láàmú, tó jẹ́ pé bí irú ẹni bẹ́ẹ̀ ti ń lóyún ni wọ́n ń yọ jẹ, bí irú ẹni bẹ́ẹ̀ ti ń lóyún ni wọ́n ń jò ó. Yorùbá a máa dọ́gbọ́n nígbà tí wọ́n bá lọ sọ́dọ̀ oníṣègùn tó gbópá, tó yeye dáadáa. Wọ́n á gbérú oyún bẹ́ẹ̀ pamọ́ láti lè má jẹ́ kí wọ́n mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ti ní oyún, títí tí àsìkò tí ẹni náà yóò bímọ tí yóò fi tó. Oríṣiríṣi ọ̀nà ni à ń gbà ṣe èyí, yálà oyún gbígbé pamọ́ tàbí oyún dídè. Gẹ́gẹ́ bí ìmọ̀ babaláwo tàbí oníṣègùn bẹ́ẹ̀ bá ṣe mọ̀, òun náà ni yóò ṣe. A ò lè sọ pé irúfẹ́ ìkan pàtó, tàbí bóyá àwọn ọ̀nà tí mo ti mẹ́nu bà, pé bóyá àwọn ọ̀nà yẹn nìkan náà ni à ń gbà láti de oyún tàbí láti gbé oyún pamọ́. Rárá, bẹ́ẹ̀ kọ́. Bí ìmọ̀ oníkálùkù bá ti mọ ni àṣeéṣe. Tí Yorùbá bọ̀ wọ́n ní kò sí ibi tí àì tí dáná alẹ́, bí a ṣe ń sebẹ̀ ni ó yàtọ̀. Oríṣi ọ̀nà ni à ń gbà láti ṣe èyí títí tí ìyàwó yóò fi bímọ. Tí obìnrin bá ti wá bímọ ní ilẹ̀ Yorùbá, kí ni tí ó kàn? Òun náà ni àṣà ìsọmọlórúkọ. Nígbà tí obìnrin bá ti bímọ, a ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ọ̀nà wo ni à ń gbà láti sọmọ lórúkọ ní ayé àtijọ́. Ọjọ́ wo ni à ń sọmọ lórúkọ láyé àtijọ́? Ọmọ ọkùnrin, ọjọ́ wo là ń sọ lórúkọ? Ọmọ obìnrin, ọjọ́ wo là ń sọ lórúkọ? Tó bá jẹ́ ìbejì, ọjọ́ wo ni à ń sọ wọ́n ní orúkọ ní ilẹ̀ Yorùbá? Báwo ni ètò ìsọmọlórúkọ náà ṣe ń lọ? Àwọn ohun wo ni à ń lò níbi ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá? Pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba mi, àwọn ohun wọ̀nyí tàbí àwọn ìbéèrè wọ̀nyí ni a ó gbìyànjú láti wá ìdáhùn sí nínú fídíò tó ń bọ̀. Akíndélé Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Láti gbádùn ọ̀kan òjọ̀kan àṣà àbí àlàyé nípa àṣà Yorùbá, ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dáadáa, n ò sì ní já yín nítàn mọ́. Bóyá ẹ̀yin wá ní ìbéèrè kan láti bi mí, ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08066441608. Jẹ́ tí ìgbà míì tá tún fi pàdé, Èdùmàrè kó dá yín sí, Èdùmàrè kó dá èmi náà sí. Ilé àti ọ̀nà wa yóò wà lálàáfíà. Ire o.